Welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wá pé a kó bójú ọjọ́ ṣe rí. Mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín, Dr. Zabby's Talk Show. Ayé ọpẹ́ yọ ṣe yọ lọ́dọ̀ títí yín náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ a máa yọ fún wa, lórí ọmọ. Lórí ìdáwọ́lé wa, òun láyé ọpẹ́ ló máa fi máa yọ. Èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní, wípé kí a sáré ṣe àgbéyẹ̀wò ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. Wọ́n kí gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá wa pín ètò wa, bẹ́ẹ̀ náà ni mo kí ẹ̀yin tẹ́ máa ń like, ẹ̀yin tí ẹ máa ń fi comment náà sílẹ̀. Ọlọ́run ní ṣe yín ní ẹ̀yin nìkan ní agbára lọ́wọ́ Ọlọ́run. Èwo la mú wá fún wa ní ọjọ́ títí òní. Ó gẹjẹgbẹ, ó lè ga, ó kọjá bẹ́ẹ̀. Ọlọ́run kó ṣàánú wa. Àtòrí ìkànṣe kan, òun ni ọba Ọlọ́run. Mo mọ̀ wípé a ní lórí ọ̀rọ̀ ayélujára iṣẹ́ òyìnbó máa rò wípé àwọn ṣe fún ìlanilójú, bọ̀ ìtúnisílẹ̀ nínú oko ẹrú ní Áfíríkà, òun ló oore tó jẹ́ fún wa lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀. Ó lágbára gan ni tá bá mọ̀ ọ́ lóore. Because láyé ìgbà kan sẹ́ mo máa ń sọ dáadáa, nǹkan tó bá ṣẹlẹ̀ pẹ̀lú àwọn òyìnbó ká tó rí mí gan lè tó 2 weeks 3 weeks or more than that. Ìgbà tán tó tún yá ó tún lè tó bóyá bí 24 hours, you know. Bọ̀ nísìnyí tó bá sọ nínú yàrá ẹ̀ tó bá ti window, wọ́n máa gbọ́ l'Amẹ́ríkà tó bá yẹ pé Nàìjíríà ló wà, tó bá lè jẹ́ pé Amẹ́ríkà ló wà, kó tó ṣẹ́jú kó tó là, wọ́n máa gbọ́ ní Abẹ́òkúta. Gẹ́gẹ́ báyìí máa ṣe lórí ètò wa, ẹ̀yin tẹ́ bá wo ibi tó parí sí, ẹ lè understand àwọn nǹkan wo la fẹ́ gbé yẹ̀wò lọ́jọ́ títí òní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, Yorùbá ní ìran mi, èmi ọmọ Kóòtù Òjíire, èmi ọmọ aládé, èmi ọmọ Rẹ́mọ mẹ́tàdínlógún. Ó ti Ìjẹ̀bú gan ló yẹ kí n fi ṣe program tí mo fẹ́ ṣe gan, torí ọ̀rọ̀ náà kò tiẹ̀ ṣe pé ó kan Ìjẹ̀bú, ó kan Rẹ́mọ, ó tún wá kan ìlú mi gan. Ìjẹ̀bú yẹ kí n fi ṣe program yìí ni. Ẹ̀wọ̀n ní ìgbàgbọ́ Ìjẹ̀bú máa translate ìwé wọn, kí n pọ̀ wọn rí, máa bá mi translate ìwé wa. Ìjẹ̀bú àwọn fi ṣe program yìí torí ó kọ́ àwa Ìjẹ̀bú, ó kọ́ àwa Rẹ́mọ mẹ́tàdínlógún, ó kẹ́yìn bí ṣọ̀run. Now, kó tó di pé àwọn inú àgbàmì ètò rẹ̀ má wọ̀rí, tógo bá ń jẹ́ ti Ọlọ́run, àwọn tán ní mi ò gbọ́ Jẹ̀bú ní la máa mọ̀. Oh my God. Ẹ jẹ́ ká ṣíkà wò, tàbí báwo lọ́yìn máa ń sọ náà, ẹ jẹ́ ká ṣíkà wò, ẹ jẹ́ ká jọ ṣeré ọwọ́, ká jọ wò ó. Ẹ̀yin tẹ́ ní mi ò gbọ́ Yorùbá, àwọn tẹ̀ ní Fúlàní ni mi, wọ́n lọ́rọ̀ mi wà ní àwọn ọlọ́tẹ̀, wọ́n lọ́rọ̀ mi wà ní Fúlàní ni mi. Èyí lẹ máa mọ̀ bóyá mo jẹ́ Fúlàní, bóyá mi ò ṣe Fúlàní. Áfàfù la máa fi ṣe lọ́jọ́ títí òní. Àwọn kan tí níjẹ̀bú gan, wọ́n ti dẹ́ àtẹ̀jára àṣọmọ Yorùbá. Wọ́n ní Yorùbá tá à ń sọ pé kò tó ń ṣe Yorùbá. Bọ̀ ẹ má gbàgbé pé àwa gangan ọmọ gbóríkì wa ni, especially àwa ọmọ Ṣàgámù láti Ọ̀fìn. Kò sí bó ṣe fẹ́ kí ara ẹ̀ tó ní sọ wípé ẹni tó bọ́ba túfẹ̀ wá, àwọn tó bá ọba túfẹ̀ wá, wọ́n fi wá tẹ̀dó síbi àti Ifẹ̀ láti ń bọ̀, tá wá tẹ̀dó sí Rẹ́mọ, tàbí sọ pé òkè ibi báyìí a fẹ́ fi ṣe gbogbo. Rìn jẹ́ wá rẹ̀. Àwa yàtọ̀ sáwọn nǹkan tó tẹ́ pé Israel làwọn ti wá ọ̀nù, àwa mọ́lé. Kódà gan tá bá dé Ilé Ifẹ̀ gan, a máa mọ agboolé wa ń bẹ̀. Now, ẹ jẹ́ ká sáré lọ bá ibi báyìí wọlé. Wọ́n kí wọ́n lẹ́ẹ̀kan sí pé a kó bójú ọjọ́ ṣe rí. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, mi ò ní ṣìrí, ẹ̀yin náà ní ṣìrí. God bless you, mo ń lọ. Obìnrin lọ́nà yẹn o. Obìnrin lọ́nà yẹn o. 1 2 3 ẹ̀yìn. Obìnrin ọmọ orí tó ń bí wọn.
Wow. Obìnrin lọ́nà yẹn o. No matter what. Wow, oh my God. Ó dàbí pé mi ò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀, ẹ má bínú. Obìnrin lọ́nà yẹn, obìnrin ni o. Ó ti máa fọ́ bímọ lórí o. Ní ẹyọ kan, policemen. Ẹ wo bọ́n yín ṣe obìnrin lọ́nà àwọn mẹ́rin, ọlọ́pàá mẹ́rin tí ń ṣe obìnrin lọ́nà yẹn o. Obìnrin lọ́nà yẹn o. Ìyẹn la máa fi mọ̀ pé kò síbi tán tí ń ká dìyàlẹ̀. Bó ṣe wà yẹn fọ́rínà ni. Bó ṣe wà yẹn fọ́rínà ni. No, Ọlọ́run nìkan ló wá mọ nǹkan tó ṣẹlẹ̀. Bọ́ òun mọ wípé kámẹ́rà ìyẹn la fi sọ wípé sẹ̀. Aláyélujára yìí sẹ́. Kò sí nǹkan tó wà tó ní negative tí ò ní positive. Gbọ́rọ̀ lé ayé bó ṣe rí gangan nìyẹn. Bó ṣe gba àwọn ibì kan láti wúlò bẹ́ẹ̀ náà ló gba àwọn ibì kan láti jẹ́ wípé kò wà okay, but still yet àwọn àṣírí tó ń tú ẹ worú eléyìí àti wo ní ètò ẹ̀wọ̀n yìí tẹ́ mo bá yìí máa ń ṣe preambush ni àwọn eléyìí náà bó a mọ̀ wípé irú àwọn eléyìí you know bóyá ẹyọ kan láàrin mẹ́wàá òun la máa pe irú eléyìí a lè fi wé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Áfíríkà. Kò possible ká fi wé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Africa because Africa is just like buy one get 10 free. Wọ́n rí gẹ́gẹ́ bí normal. Irú eléyìí ń sìn tán bá rí bí mú àwọn ọlọ́pàá yìí short. But àwọn ìlú kan náà wà tó jẹ́ pé wọ́n máa rí mú jẹ irú bóyá bíi Germany wọ́n náà máa ń ṣe bẹ́ẹ̀ ní Germany. Because fídíò kan wà nígbà kan tó fẹ́ deport àwọn in short àwọn ladies yẹn wọ́n pọn ọmọ sẹ́yìn pẹ̀lú ọmọ tó ń pẹ̀ sẹ́yìn náà pẹ̀lú ọmọ tó ń pípọ́n pọn ọmọ sẹ́yìn ara ń ta bí amọ̀ pé oh my God báwo ló ṣe ń ṣe báyìí ẹ wo bọ́ yín na ọmọ tó ń na wọ́n sọ bẹ́ẹ̀ ni o mi ò witness tó ti yé yín nítorí pé àwọn kan máa ti wo fídíò ẹ̀ bóyá bíi 2-3 years ago ní fídíò yẹn lọ nígbà yẹn lọ kọ́lọ́run kò ṣàánú wa láti sí ilé ayé. Now, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Hello guys, let's go. Come and carry me. Hey, do not now. You said are you mad? Are you touching my phone? Are you crazy? Beating you. You want to beat me? If you touch my phone again, if you touch my phone again, sir, if you touch my phone, are you mad? Are you female police? Why are you touching me? Why are you touching my phone? Are you female police? Why are you touching my phone? Nice one. My God, don't shout at me. My God, don't shout at me. My God. You are beat police, Abi? No. You are beating me. I think you are beating me. Sorry, my dear. You are beating me. If you church Gogolawa, if you estate. You have beat me, Abi. You can't do anything. You can't do shit, my dear. Shit, you can't. Why are you? I won't leave anywhere. Why are you touching me? You said. Are you a female police? Why are you touching me? Touch me for? Did you see that? No. Don't do that, sir. Don't do that. After they eat our car, for what reason? Video me, I did. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Kọ́lọ́run kó ṣe kí ni? Tension wà lára everybody. Tension ṣe kí ni? Ó wà lára everybody ní tension wà ní ara ẹ̀. Ẹ wo orú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà báyìí tó gbomijé lójú èèyàn. Ní ibi tí èèyàn wà tó jẹ́ wípé ìlú tí ò ń ro tọmọlàkejì
because nǹkan tẹ́ ṣe yìí ó ti exist kò ń ṣe 50 years ago gan. Ìgbà tó bá jẹ́ wípé ẹ wá fẹ́ gbérù ìgbésẹ̀ báyìí, ó yẹ kó lè jẹ́ wípé ẹ máa tiẹ̀ rẹ́ni tó máa jẹ́ olóríire nínú wọn wípé ókè ká tó gbérù ìgbésẹ̀ báyìí ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wárù nǹkan báyìí ṣe fún wọn. Bọ̀bọ́n bá ṣe náà at the end of the day náà wọ́n máa fi ní aráàlú lára ni. Bọ́n ṣe ń wọlé ló ń wó ọ̀nà ló ń wó ṣọ́ọ̀bù torí pọ́n dìbò ẹlẹ́ẹ̀kejì fún yín. Oh my God. Ẹ dìbò ẹ tiẹ̀ máa wọlé náà. Ó ṣé ilé ayé leléyìí ṣá? Ṣé ilé ayé leléyìí? Oh my God. Náà ibo ni ká gbà wọlé náà? Ẹ jẹ́ ká kọ́kọ́ gba bíbá wọlé. The State Building Control Agency has commenced the removal of shops and shanties built on roads and setbacks within the Dumota market area. This comes weeks after fire razed some buildings in that area on 2 different occasions. TVC News senior reporter Theophilus Elama reports. Tears rolling down the eyes of onlookers as the Lagos state government brings down shanty shops built within buildings in the Dosemu market area. Fire engulfed shops at the Dosemu area of Lagos Island weeks ago, which destroyed properties worth millions of naira. In a surprise move, the Lagos State government, through its agency, the Lagos State Building Control Agency, arrived at the market to see how things have become. But on arrival, it was noticed that shanty shops were being built in several buildings that the government had frowned upon. We came around during the week last week and we found out that people have started replacing things that were removed. And I can see you've seen all that we have removed now. To our dismay, look at what we are seeing here. This is a building that is very old. Normally they cover it with tiles and every other thing. You can see this thing. This building, I'm pulling it down today before 4. And we told them not to have generator. This generator was on ground as at 4 o'clock yesterday. But because they believe that anything can happen in Lagos State, they've started doing it. So today we are here doing the needful by removing all the illegal things on building. The setback, the attachment, everything are going to go. Some buildings are going to come down today. Example is this building is coming down today. The government is angered at the attitude of the traders who built shanty shops that have obstructed the free flow of traffic within the area. The general manager of the Lagos State Building Control Agency gave shop owners an hour to remove their goods so that it can bring down the buildings. Must we be telling them that what they are doing is wrong? So they always want that government to waste money unnecessarily to tell them that what they are doing is wrong. And it's not going to be business as usual. We don't want to trading. You can't be trading on the street. You saw what happened this morning. And that is not what Lagos is meant for. This is a mega city for crying out loud. In all, the government is calling on traders in markets in the states to keep to the building regulations and safety protocols so as to avert disasters. The state government says it will continue to embark on this exercise until markets are sanitized. Theophilus Ilama, TVC News, Lagos. Elaboru, elaboye, elaboye boshishe. My good people, while we are all looking and watching, the Lagos state government is committing genocide against a group of people. I know you would. No, ká tó tẹ̀síwájú mo kí wa lẹ́ẹ̀kan sí pé akúbọ̀ jẹ́jọ́ ṣeré mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò. Èmi wọn yìí náà ni o, akúbọ̀ jẹ́jọ́ ṣeré. Now, lórí ọ̀rọ̀ ewé àtegbò tí à ń bára wa sọ. Ìlera òun ni oògùn ọrọ̀. Èyí tó jẹ́ oní powder òun ni eléyìí. Èyí tó jẹ́ àwọn ní báwo la ṣe máa ń pè eléyìí ní Yorùbá? Mi ò fẹ́ máa sọ wọ́n ní àwọn èdè àwọn amúnilẹ́rùsìn. Téèyàn lè jù sẹ́nu. Bí oníkóró. Téèyàn lè jù sẹ́nu lóníkóró òun ló wà níbí báyìí. Ikùn mi tóbi, mo fẹ́ kó lọlẹ̀. Ọ̀pá ẹ̀yìn, ikùn mi wá tóbi díẹ̀ ni o. Ṣúgà ni o. Ìtọ̀ ṣúgà ni o. Ìfúnpá tó ga ni o. Òun ló wà níbí báyìí. Téèyàn lè tẹ́lẹ̀ yìí kò sí pé bóyá ó korò mọ́ mi lẹ́nu, ewé àtegbò ni.
not 100%, 150%, 200%. èyí tó dẹ̀ jẹ́ alágbo ẹ̀ náà òun náà ó wà ń bíbà èyí ojú mi tiẹ̀ lọ bẹ̀ tálágbo yẹn líle yẹn mọ̀ pé mi náà ni mo sè alágbo yẹn òun ni eléyìí lóríṣiríṣi ló wà ń bẹ̀ ló ní èyí tá a lè fomi tì lọ sí ẹnu ló ní ẹ̀yìn ń ro mí ara ń já mi jẹ gbogbo ẹ̀ pátápátá òun ló wà ń bíbà yẹn lóríṣiríṣi ibi tó lè wá dà sí eléyìí ò ń ṣe ọ̀dọ̀ àwọn aláròbọ̀ eléyìí ò ń ṣe àwọn tó jẹ́ wípé wọ́n ti kó nǹkan oríṣiríṣi wọ́n fi ránṣẹ́ fẹ́ni tó wà ń lo òyìnbó kóun náà lè rí tiẹ̀ náà ń bẹ̀ kò kúkú mọ nǹkan tán gbá síbẹ̀ bọ̀ iléeṣẹ́ tó ń ṣe direct Kamójú Ajé Koni sọ òun lélẹ̀ àwọn là ń bá dá òwò pọ̀ tó dẹ̀ jẹ́ wípé Ọlọ́run ò ní jẹ́ ká pàdánù ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àti àbúrò mi tẹ́ bá pè wọ́n ẹ lè fún ara yín ṣàlàyé á lè béèrè ṣe wà nínú àwọn oògùn kan ni ṣe ń lo oògùn ìgbà wo lẹ ti ń lò ó báwo ló ṣe ń ṣẹlẹ̀ báwo ló ṣe ń ṣe òkè ibo ni ká ti bẹ̀rẹ̀ ewé àti egbò òun ni Ọlọ́run yọ́nú sí lọ́wọ́lọ́wọ́ yìí mo mọ̀ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run omi ara wa àti ẹ̀jẹ̀ ara wa àìsàn ò ní fi ṣe ibùgbé ẹ̀yin bàbá wa ẹ̀yin brothers wa tó jẹ́ wípé ẹlòmíì gan lòun ò jẹ ṣúgà o kò ṣe ṣúgà ló ń ṣe òun o ìyàwó ẹ̀ gan ò ní problem òun gangan ló yẹ kó yẹ ara ẹ̀ wò torí bó ṣe ń ṣe gbogbo ẹ̀ báyìí kò dàbí omi kò dàbí nǹkan kan ẹ ti mọ nǹkan tí mò ń sọ gbogbo nǹkan tó lè máa fà á ẹ̀yin ẹ kàn sí wọn kẹ́ bá wọn sọ mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run a máa jọ gbégbá ọpẹ́ ni ẹ jẹ́ kí n pe nọ́mbà náà kó lè yá wa lára torí àwọn ìyá wa àwọn bàbá wa kọ̀ọ̀kan wà tó jẹ́ wípé àti lè grab ẹ̀ ń bẹ̀ yẹn ó jẹ́ nǹkan tó ṣe kìíní dé ṣé ẹ ti mú pẹ́ẹ̀nì àti pépà +2 34 70 47 90 153 +234 704 790 153. Another number wọn tó jẹ́ +535 894 982 845. Nọ́mbà WhatsApp wọn òun ni méjèèjì tí mo pè yẹn direct náà wà ń bẹ̀ bẹ́ẹ̀ bá pè yín direct yóò lọ bọ̀ èyí tó jẹ́ ti ìlú òyìnbó wọ́n ní iléeṣẹ́ nílùú òyìnbó wọ́n dẹ̀ ní Nàìjíríà náà kò dé síbi tẹ́ wà lábẹ́ ọ̀run yìí tó bá wà ní Japan kẹ́ wà ní South Korea South America South Japan South anywhere tó bá hùn níbikíbi tó bá hùn kúta bá wà ọjà yín ó máa dé ọwọ́ yín ó máa dé ẹnu ọ̀nà yín á dẹ̀ ti kí gbogbo àwọn tó ń rántí láti ṣe testimony tó ń pè mí wípé bọ́n ṣe sọ òun náà ló ṣe rí alẹ́jẹ́ apádà sílé kò ń ṣe lórí wípé wọ́n wá kó wa lẹ́rú nìkan gbogbo ẹ̀ pátápátá náà fi kó wa lẹ́rú mo dẹ̀ mọ̀ wípé ojú ti là báyìí a ní nǹkan tó mú òyìnbó tó fi sọ pé òun fúnra ara òun sẹ àléwé àtẹgbò ní kẹjẹ kó odindi ọmọ ọba ọyẹ ọmọ ìyá ṣàlẹ fúnra rẹ̀ òun ló sọ bẹ́ẹ̀ tóun náà fi nígbàgbọ́ ńbẹ ẹ jẹ́ á padà sílé àwọn pípọ̀ tó máa pa lọ́wọ́ àwọn máa ní ẹ bẹ̀rẹ̀ sí ní máa lò at the end of the day àìmọye àwọn ọkùnrin wa tó jẹ́ pọ́n ti kọjú wọn tó òun alẹ́ lòmíì tábìlẹ̀tì tó ń lò báyìí 25 láàárọ̀ 25 lálẹ́ 25 láàárọ̀ 25 lálẹ́ at the end of the day tẹ̀lé wọn ní bá continue máa lò lọ bẹ́ẹ̀ ni o abẹ́ Ọlọ́run tó láyé tó lọ́run omi ara wa iṣan ara wa àrùn onífiṣe gbùgbé gbogbo nǹkan tí a wá fi àárọ̀ ọ̀sán lílọ káàkiri wa ta ṣe lórí ìdúró Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ ká jẹ́ tán lórí ìdùbúlẹ̀ láti ran orí wa dé ìkànnù ẹsẹ̀ wa ìkọ̀kan ò ní fi èmi àti yín sílẹ̀ sáyé lọ́nbẹ̀ ẹ jẹ́ ká continue ká gbọ́ nǹkan tí bàbá wa yìí ń sọ mo kí gbogbo ẹ̀yin tẹ̀ kí mi pé mo kú ètò mo kí ẹ̀yin náà ẹ pé a kú bójú ọjọ́ ṣe rí níbikíbi tí ẹ bá ti darapọ̀ mọ́ mi tí ẹ bá ti ń wo ètò yìí ẹ má gbàgbé láti ṣe ẹ dẹ̀ má gbàgbé láti fi kọ́mẹ̀ntì tí yín náà sílẹ̀ tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ bá wa pàdé ètò yìí mo kí yín pé God bless you ẹ máa bá wa kálọ. Think that genocide is too big of a word to be used. Elaboye, boshishe.
my good people, while we are all looking and watching, the Lagos state government is committing genocide against a group of people. I know you would think that genocide is too big of a word to be used, but in a situation whereby a particular group of people are being targeted because they don't vote for you, because they are not from your tribe, you are destroying their livelihood, you are destroying their shelter, you are packing them at random and dropping them off in the middle of the night in different bushes around Nigeria. And these people now end up killing themselves. Who do you think killed that person? The man who took his shelter, the man who took his livelihood, the man who tried to run him insane is responsible for that. And that is what is going on with Igbo people in Lagos. The Lagos state government is particularly targeting Igbo people, and I do not know why. I know that majority of you Nigerian Yorubas are happy. Nítorí àwọn ọ̀lẹ ọmọ onílẹ̀ ló pọ̀ jù láàrin wa. Onínú wa ṣe ń dùn. It is against the God of our land for us to reject any sojourner. It is against the law of this Tafida relationship kí a fìyà jẹ àlejò. Governor Sanwo-Olu fìyà jẹ àlejò. Wọ́n wó ilé àwọn Igbo. Wọ́n da ọjà wọn rú. Wọ́n kó wọn láàrin òru, wọ́n lọ drop wọn sáàrin igbó within Nigeria. And we are all looking. This thing will backfire. This will backfire. And I am calling on the federal government to pay attention to what is going on in Lagos State. Ní ayé àtijọ́, when trailers are coming from the north, one kó oúnjẹ wá ni, they will bring cows, they will bring gari, bring everything. Now, all they bring is Almanjeri people. So all these young, capable people who are ready to fight war. That is what they bring to us. The Lagos state governor did not see it necessary to deport those people. But those people who have invested, who have taken Lagos as their life, create livelihood there, are the one being targeted by Governor Sanwo-Olu. And this is a policy of Lagos from the time of Governor Tinubu. They have been deporting Igbo people from the time of Shafa Shola. You remember the Oba of Lagos actually threatening to go and drop Igbo people, gather them and go and drop them in Lagoon. Have you forgotten? That is the meaning of genocide. And that is what is being practiced by Lagos state government under the watch of His Excellency, President Tinubu. And I am begging on the president to pay attention. Pay attention. Bí ogun civil war ṣe bẹ̀rẹ̀ ní ọjọ́ sí rèé o. These are the things that led to military taking over in 1966. Please, pay attention to what is happening in Lagos. It is a crime against humanity what is happening in Lagos. It is a genocide against Igbo people. Omo Yoruba ni mi, and I am shouting out now because I know when it backfires, gbogbo wa ló máa kàn. Elaborate o. About our dogmacy, please. Ọ̀rọ̀ ni bàbá wa yìí, ọ̀rọ̀ ni ó sọ. Ogbó àtọ́ bàbá. Ọlọ́run á jẹ́ kí a rí yín pẹ́ ní agbára lọ́wọ́ Elédùmarè. Ṣé rí pé ó ga ó kọjá bẹ́ẹ̀? Àwọn èèyàn sunkún o. Ó ń ba ilé jẹ́, ó ń bọ̀nà jẹ́, kò dẹ̀ sí nǹkan kan tó ń rí láti fi replace nǹkan tó ń ṣe. Tó bá jẹ́ pé ṣe lọ sọ pé òkè o, a mú yín o, mo kàn fẹ́ lo for example ni o. A kó yín láti ọjà Agége o. A fẹ́ kó yín lọ sí ọjà Pangrove ni o. A ti lọ ṣe àwọn nǹkan kan síbẹ̀ o, ibi tó jẹ́ pé a lè kó yín lọ. Ṣé báwọn ibì kan wà ní àwọn ìlú òyìnbó yìí, ibi tó ti ń ṣe ọ̀nà ó jẹ́ Saturday market, Sunday market náà wà. Wípé òkè àwọn ibì kan o leléyìí o, ibo náà fi replace ẹ̀. Ibi tó ti ń rí nǹkan jẹ, tó ti ń rí nǹkan mu.
ẹni tó ń ta pure water, ẹni tó ọmọ tó ń sìn pé àwọn ti fún wọn ní notice, àwọn ti sọ fún wọn wípé kán kúrò ń bẹ̀. Ṣé bọ́ yín ṣe ilé ayé lélẹ̀? Ẹ wò gba ti tẹ́jú oṣó, ìyẹn ò kì í ṣèyìn àwa púpọ̀ yìí, ẹni tó kàn ló mọ̀. Ẹ wo tẹ́jú oṣó bọ́n ṣe wo 90% àwọn tó ń lo bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó ẹrú tán lè ra nǹkan padà mọ́ ń bẹ̀, tán lè ra ṣọ́ọ̀bù padà mọ́ ń bẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo rò pé a rí fídíò kan níbi tí gọ́vnà Sanwó-Olú tó ti lọ bá wọn ṣí bóyá I don't know, bóyá market la fẹ́ pè ní, bóyá shopping complex, who knows, tán ní kán máa ta fruit, tán ń tewé, tán ń ta nǹkan kan ń bẹ̀. Ìyá aláta tó ń lọ lórí títí kò lè gba ìsọ̀ ní irú ibi tán ṣe yẹn. Why tán fara ní àwọn ènìyàn? Why tán tiẹ̀ ní feelings? At the end of the day, gbogbo ibi tán wó yẹn ń sìn, ẹni tí ò bá jẹun kánú bí ire kó tiẹ̀ súnmọ́ bẹ̀ yẹn. Ibo ló ti fẹ́ rí? Báwo làwọn tó ń ta odindi èèyàn tó ń ta ní part, tó ń pieces ẹ̀ ní part, tó jẹ́ pé odindi èèyàn ò ju 50,000 lọ mọ́, báwo náà ṣe ní pọ̀ nígboro? Àwọn tó ń ṣe kátàkárà àwọn ń sìn, àwọn lẹ tún pa lẹ́kùn yìí o. Àwọn tó tún wá ń ṣiṣẹ́ fún yín àtìjọba gan, tún ṣe kí ni? Sanwó oṣù fún wọn, tún fara ní wọn, ẹni tó yẹ kó gba oh my God, tí mo dẹ̀ ẹ jẹ́ kí n sáré gbé lè wa, because èyí tó jẹ́ tìlú mi tí mo ní mo máa sọ Ìjẹ̀bú yẹn, ìyẹn náà ṣì wà níbí. Bọ̀ ká tó ẹ jẹ́ ká gbélé wa kí n tó wá sọ èyí tó wà ń gbòòrò fún yín lọ́wọ́lọ́wọ́ yìí. Tá bá dé pátì bá ṣe máa náwó, wọ́n ti bá wa tójú bọ̀, wọ́n ti bá wa ń ṣàtúnṣe sí, ẹ má wọrí. Ẹ bá dé pátì ń sìn, ẹ máa náwó kó tẹni tó máa mú wa. Bọ̀ náwó la máa gbà láti ná, mò ń gbé bọ̀. Ẹ fojú sọ́nà. Now God bless you. Ẹ má gbàgbé láti fi comment yín sílẹ̀. Báwo ló ṣe rí lọ́dọ̀ títí yín? Do you know what it means to rise from the rank of a constable to the rank of an ASP2? Not inspector, ASP2. Most people will enter through rank and file like this constable. Now inspector then the end. But Baba rise, reach. So Baba, that in 2018 where you retire, what thing happens, sir? Okay, I retired 2018, and the way that After how many years? 35 years. Which is 35 years. Yes. Continuous. Okay. Coming the time that I will be paid on gratuity and pension. So by that time, some of my colleagues, they get their payment 2019, and come to me by that time. My name is not appeared in the payment until I spent 3 years before paying me. These your colleagues where them pay in 2019. That is a year after they retire. Yes. The same rank na una be? No. Okay, if you remember anybody where you are now retired the same rank, where una join the force the same day and una retire the same day, the same rank, if you remember anybody? Okay, I remember there's one inspector called Ishaku Gidansama. But he retired as an inspector? No, yes. But you are retired as ASP2? Yes, sir.
Okay. I've been one find out America, I know how much them pay any ASP2 will retire with you at the same time. Make we know where the cheating start from. In the first place, if you talk now, they go say na batch by batch. Now in batch never come. Person retire. Old age don't catch up with them. He served this country for 35 years. Within youthfulness, energy, everything, after 35 years. Some of these people no get house for village where them built by themselves for themselves. They no get for township for themselves by themselves. Now you don't retire. If they stay for barracks, una don't eject them. 1 year down the line, una never pay. 2 years, 3 years, the money don't useless for your hand because you don't collect credit. So daddy, you get any ASP2 where you retire with you, where you know how much them pay? Huh? If yes, yes. If no, no. No, sir. Thank you. So when they come pay you, they come that after 3 years. How much they come pay you, sir? After 3 years, for gratuity, they pay me 1.1. 1,100,000. Yes, sir. For gratuity. For gratuity. For serving this country for 35 years. Yes, sir. Please, somebody should analyze 1,100,000 naira divide by 35. Una way they abuse police. Make una see wetin police they pass through. What the government is telling this man that his effort is worth for serving this country every year is 31,000 naira. Even if na my you dey serve for junction, in 3 months' time you go don't make more than 100,000 naira. Not 1 year. Federal government is telling this my father here that all your effort for 35 years every year is what 31,000 naira. Let's say 32,000 naira. What a useless money. What a discouraging money. What an unhonorable, dishonorable money. How much are they getting at the National Assembly? How much are they getting at the ministries, departments, and agencies of government? What is 1.1 million naira? Armed robbers for don't kill this man. People for don't hate him. Some of these police, their experience no good. Some people go give you bribe, you no agree collect. They go give your oga, your oga go collect, and they go instruct you to release the person. And the person go tell you, as they come out, they go judge you. That is, I go show you. I don't see police where they arrest somebody. If they want the police, say if I come out, say you they go down. Una never watch them. If na me be that police, I go make sure say you die. Yes. Because you don't already tell me say if you come out. Even they tell the policeman say you know where your wife and children dey. Yeah. Even if I know their duty, I go come duty on Sunday. I go come the service my gun. The accidental discharge go happen, and it go happen like 5 times. I make sure say you no survive. I'm a criminal. They tell police, say you say if I come out, you they go down. Yes. When you hear go down, when you hear go down, no be to fall down. Na cultist language. When cultists say go down, na die be that. Yeah. They tell a serving police, Nigerian police officer. He even talk say whether 1 month, ba? He say quarter 1 month he go come out. Yes. He get confidence to tell police we arrest them. Yeah. In public. Yeah. Inside motor where then they. Yes. Inside the motor, and that thing happen. Okay. Inside the office where they carry out that interview or press briefing.
You get the one where I see they won't move on from the location for their area. Now they tell them, say, oh, you, you, Shebina, you. She was on handcuff. Say if I come out, and that guy resemble person will go fit kill with hand because he chop up. No, President. What it means is that this our daddy collect 86 kobo in a day. Okay. From 86 kobo in a day. That's what they pay him. And I pay my laborers 4,000 naira minimum in a day. Yes. To say Baba no self, now plumbing work for go land. Baba, I'm sorry. You know I'm your son. No vex with me, sir. No, sir. I'm feeling your pains. I'm very happy with you. Yes, sir. Nobody support police reach me. Because of police, I don't. No. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Brekete family, all try, all give Baba yẹn, all fún ní gift. But ẹ wo Nigeria, that is Nigeria for you. Ta ló wá fẹ́ dùnnú yàtọ̀ sọ́kọ́ dúra wọn nínú àtẹ̀bí wọn. Ẹ wo Yaya Bello tó ń sá káàkiri. Ẹ wo ìyá dúró owó tó kó. Ẹ wo wọn lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Èèyàn mélòó ló ń ṣe justice fún? That is Nigeria. Wọ́n l'accident ń wá, eléyìí ń ṣẹlẹ̀, kíní kan ń ṣẹlẹ̀. Orí àwọn èèyàn tó jẹ́ wípé ebi. Mo gbé fídíò kan wá lédì kan tó lo hijab. Wọ́n nítorí 2,000 naira. 2,000 naira. Òun lòun ṣe lose ọmọkùnrin lọ́wọ́ òun. Torí 2,000 naira. And it's true. Foundation mi tí mo ń ṣe. Mo lọ sí hospital kan lọ́jọ́ kan tí mo lọ visit hospital. Mo sun ẹkún bí bébì ni. Mo sun ẹkún bí bébì. Kí ló fà á? Ẹ rí àwọn ọmọ 21 years old, 25 years old. Wọ́n fi wọ́n sílẹ̀, wọ́n tì wọ́n mọ́ ní hospital. Police station ẹ̀ wọ́n wà nínú hospital àwọn Ogun State Hospital nǹkan kan bẹ́ẹ̀. Tó wọ́n bá kú 5,000 wọn ní release wọn kan lọ́lé o. Kò dẹ̀ ṣe pé fún wọn ní ẹ̀tọ́ wọn. Ẹ sọ fún ara nígbà tí China tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa dá. Wọ́n bẹ̀rẹ̀ látorí ọmọ ìpè wọ́n tó bá ti bímọ ju ẹyọ kan lọ. Nǹkan báyìí làwọn máa ṣe fún ẹ. Nísìnyí wọ́n tún sọ di méjì. Torí ó rí bó ṣe ń lọ ńgbà yẹn. Àwọn tètè ronú wípé báwo ni future ṣe máa rí. Bọ̀ kí Nàìjíríà kó tó bì bẹ́ẹ̀, kó tó dà bẹ́ẹ̀, bóyá another 100 years. Because wọn ò tiẹ̀ rí tara ìlú lò. Báwo ni irú nǹkan báyìí ṣe ní máa ṣẹlẹ̀? Ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n àti àbúrò. Ẹ jẹ́ ká lọ bẹ́ẹ̀ wá ṣe máa náwó tẹ wá dé party ní Nàìjíríà so that wọn nílé arrest. Ṣé ti bá wa pín ètò yìí, ṣé ti bá wa share? Èyí tí mo ní mo fẹ́ sọ níjẹ̀bú ìbáyìí sí, ṣé màá lè rí sọ bá mi ìdẹ̀ fẹ́ jẹ́ kí ètò ìmí ìfẹ́ kó pẹ́. Now, ẹ jẹ́ kí n sáré gbé bẹ́ẹ̀ máa náwó wá tẹ bá lọ sí party. Kẹ má ní mi ò sọ fún yín. Ṣẹ́rí ibi tán kàn sílẹ̀ nsìn, wọ́n kàn bí chaos, ó wá tóbi dáadáa, ó wá, ó tóbi dáadáa. Bó kàn yín náwó yẹn tí ó kàn ń ju síbẹ̀ ni, ó kàn ń ju síbẹ̀ ni, torí ẹ̀ mi ò ní pẹ́ ní orí ẹ̀. Kẹ̀rí owó ló wà ń bẹ̀ yẹn tí wọ́n fi ń fi ẹ̀ ìwọ ọlọ́pàá kan ìná àti ìwọ ọlọ́pàá ló ti fún àti wọ́n ti wá especially ní Nàìjíríà. Àwọn Haúsá kọ èmi lọmọ Igbo àtàwọn Yorùbá wọn fi ṣe wọn ni, and I'm pretty sure pé very soon sí èyí tó máa rí èyí náà lélẹ̀. Bọ̀ lọ́jọ́ kan náà àágbọ́n débi wípé a lè fi owó sínú envelope fún àwọn ènìyàn ọdún táǹtì. A lè fowó sínú envelope. Kọ́lọ́run kó ṣe dáadáa fún wa. Now ẹ jẹ́ kí a sáré lọ sí ibi ìbàyẹ̀ lóní pápápá. Ìgbà wo ni ìlú yẹn gangan, ìgbà wo ló fẹ́ dà? Ọlọ́wọ́ kan ń bá Nàìjíríà jà ní, àwọn kan ló fẹ́ kógun wá. Oh my God, kò sẹ́nibọ́dì tó ń kógun wá. Ogun gan ń jà. Ó ń jà ọmọdé, ó ń jà àgbàlagbà, atẹ́gùn gan ogun ń jà. Àwọn díẹ̀ lógun ò jà ń bẹ̀. Èmi àti yín ogun ò ní jà wá. Àwa rí tiwa ṣe ò lágbára lọ́wọ́ Ọlọ́run. Bó tí a lè sọ wípé
torí pé a máa rí tiwa ṣe ká má wá lè sọ nǹkan tó ń jẹ́ òtítọ́ ọ̀rọ̀ nǹkan táwa dúró lé lórí nìyí lágbára lọ́wọ́ Ọlọ́run ojú ò ní tiwa ọmọ wa ò ní dọmọ lọ́mọ iṣẹ́ wa ò ní diṣẹ́ oníṣẹ́ aya wa ò ní dáya láya ọkọ wa ò ní dọkọ gbogbo nǹkan tá a sọ sílẹ̀ yìí òun ní Nàìjíríà ti ṣó pẹ́pẹ́ fáwọn èèyàn kan tọkọ ti dọkọ lọ́kọ táyà ti dáya láya ọmọ ti dọmọ lọ́mọ ìyá ti di ìyá ẹlòmíì gbogbo oríṣiríṣi àjálù burúkú ló ṣẹlẹ̀. náà àwọn akẹgbẹ́ wọn tó kù kánkánná kò kánkánná o àwọn ọmọ ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àtàwọn ajínigbé agbébọn dojú ìbọn kọ ara wọn lójú ọ̀nà Ṣàgámù ọlọ́pàá dóòlà ọmọ India mẹ́ta tí àwọn ajínigbé náà jí gbé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti dóòlà ọkùnrin mẹ́ta tó jẹ́ ọmọ orílẹ̀-èdè India tí àwọn ajínigbé agbébọn kan jí gbé lójú ọ̀nà márosẹ̀ Ṣàgámù sí Benin ìròyìn ọ̀hún sọ pé ní agbègbè Kájọlà ní àwọn ajínigbé náà ti kọ́kọ́ síná ìbọn bo ọkọ̀ akérò tí àwọn èèyàn náà wà kí wọn ó tó jí wọn gbé nígbà tí àwọn akẹgbẹ́ wọn tó kù sì mórí bọ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Odùtọ́lá Ọmọlọ́lá sọ pé ọlọ́pàá ṣekú pa méjì lára àwọn ajínigbé agbébọn náà lásìkò tí wọ́n kọjú ìjà síra wọn ó ní aláṣẹ iléeṣẹ́ Breeze Company Nigeria Limited tí ó wà lójú ọ̀nà Ìbàdàn sí Èkó ló pe DPO ọlọ́pàá tó wà ní Mòwe lọ́jọ́ 3 oṣù karùn-ún ọdún 2024 yìí pé àwọn agbébọn kan síná ìbọn fún àwọn ọ̀gá òkun lásìkò tí wọ́n lọ sílé wọn nínú ọkọ̀ Toyota Ace méjì gẹ́gẹ́ bí ohun tó sọ ó ní àwọn èèyàn tó wà nínú ọkọ̀ náà tó 16 lásìkò ìkọlù náà àmọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà pẹ̀lú wọn dá ìbọn padà fún àwọn ajínigbé náà tí wọ́n sì jọ síná ìbọn bolẹ̀ fún ara wọn bó tilẹ̀ jẹ́ pé àwọn kan mórí bọ́ àmọ́ àwọn ajínigbé náà jí ọmọ orílẹ̀-èdè India mẹ́ta gbé sá lọ lára wọn orúkọ àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jí gbé náà ni Tidram Chauhan Kadwa Pradhan àti Medani Katwada èrèdí àṣeyọrí àwọn ajínigbé náà láti gbé àwọn èèyàn ọ̀hún kò sẹ́yìn bí ọkọ̀ tí wọ́n wà kò sí ní ẹ̀ṣọ́ aláàbò kankan pẹ̀lú wọn ẹ̀wẹ̀ nígbà tí àwọn aláṣẹ iléeṣẹ́ náà kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní Mòwe ọlọ́pàá kan lu igbó lẹ́yìn ọjọ́ 4 tí wọ́n ń wá àwọn ajínigbé náà ibi tí wọ́n ti ń wá wọn làwọn ajínigbé ọ̀hún ti tún síná ìbọn bolẹ̀ tí àwọn ọlọ́pàá náà sì dá padà fún wọn bí ìró ìbọn ṣe ń dún lákọlákọ yìí ní méjì lára àwọn ajínigbé agbébọn náà fara gbọta tí ọlọ́pàá sì dóòlà àwọn tí wọ́n jí gbé náà lára àwọn ohun ìjà olóró tí ọlọ́pàá rí gbà lọ́wọ́ àwọn ajínigbé náà ni ìbọn AK-47 méjì ìbọn àgbélẹ̀rọ kan ìdà ẹ̀rọ ìléwọ́ oògùn. ẹ máa rí wípé eléyìí ń ṣe ìgbà tó jẹ́ wípé àwọn ìṣọmọ owó wà nílẹ̀ tán fẹ́ gbé fún wọn ẹ sọ iye tẹ́ bá fẹ́ gbà ní wọ́n wọnú igbó lọ wọ́n lọ with force wọn tó bá jẹ́ àwọn ìyá aláta àwọn ìyá olóbì ní ìsìn wọ́n máa ní nǹkan táwọn ní lọ́wọ́ ẹ mọye fídíòs tá ti rí bẹ́ẹ̀ yìí nǹkan táwọn ní lọ́wọ́ àwọn ò tó bẹ́ẹ̀ láti wọnú igbó èèyàn mélòó ni ọlọ́pàá Nàìjíríà ló ń gbà bọ́ ìgbà tó di àwọn foreigners tó máa ti gbé owó fún àwọn kankan tó máa fi gbówó fún àwọn kìnnà Nàìjíríà ò ní ṣẹlẹ̀ sí mi àti Ọlọ́run ajáre tiwa ṣe kan tó dẹ̀ kú náà nìyẹn for no going back mo mọ̀ pé lágbára lọ́wọ́ Ọlọ́run ìgbà wo ló máa jẹ́ àmọ́ máa rí ìtúsílẹ̀ kò lè má lọ báyìí láti bí 4 years ago la ti ń pariwo ló ti wọlé ó ń wọlé ó ń bọ̀ wá wọlé ó ti wá wọlé báyìí díẹ̀díẹ̀ báyìí lẹ́kàn dé lórí ọmọ kó ìṣèpìtì. bẹ́nu gọ̀ǹgọ̀ àti ọta ìbọn 65 ọlọ́pàá tún rí owó tí iye rẹ̀ tó 7,900,000 naira gbà lọ́wọ́ wọn èyí tí ó fi hàn pé owó ìdóòlà tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé ṣáájú ni àwọn ọlọ́pàá gbà padà yìí wàyí o àwọn ọlọ́pàá ti kó òkú àwọn ajínigbé agbébọn tí ìbọn pa tí wọ́n jáde láàyè lọ sílé ìgbókùsí tí ìwádìí sì ti ń lọ lọ́wọ́. náà mo kí wa lẹ́ẹ̀kan sí pa kí bójú ọjọ́ ṣe rí ẹ̀wọ̀n Fúlàní wọ́n jẹ̀bù wọ́n ṣàn ìjẹ̀bù omilépè ṣáà máa ṣe pé wọ́n o ṣáà máa ṣe pé wọ́n ẹ̀wọ̀n Fúlàní tábẹ́ wọn Haúsá Fúlàní àti ẹ̀mẹ́ni tábẹ́ sọ mọ́tì gan because àwọn Yorùbá gan ẹ wo gbogbo àwọn tó lọ wọlé wọn tó lọ wọ gbogbo tó lọ ṣe gbogbo everything ẹ wo bàbá tó yẹ kó gba pension gan tí ò rí àìmọye wọn bẹ́ẹ̀ yẹn ẹ wo iye tí bàbá yẹn ẹ wo bí 3 years tó yẹ kán san fún ẹ wo iye tó wá padà san fún ẹ wo iye tó máa ti yá irú bàbá yẹn sì kí ilé ẹ wá lọ wà nírú ilé ibi tó lọ ń wó palẹ̀ yìí láì má jẹ Nàìjíríà oh my God
Fúlàní àṣẹ Fúlàní a máa pè tàbí Haúsá tàbí Yorùbá bí gbogbo ẹ̀ ó ti dápọ̀ mọ́ra wọn. Fúlàní ní 80%, gbogbo àwọn tó kù náà ara wọn ti bí ní àwọn ọmọ Ìgbò bẹ́ẹ̀ náà làwọn Yorùbá àìmọye àwọn èèyàn kan ṣàlọ kó lọ́nà ṣáìdì Oǹdó ní last year yẹn tó tiẹ̀ mú wọn gan ni lára àwọn tó jẹ́ pé ọmọ ilé ni wọ́n tó ń lọ ń disguise bíi Fúlàní. Ibo la fẹ́ dúró dé, ibo la fẹ́ sá fún? Àfi kọ́ lóun kò ṣe dáadáa fún wa. Ẹ ṣọ́ra ẹni náà Jẹ̀bú o, ṣì ń sọ wọn o. Ẹ tẹ̀ wá wo gbogbo àwọn pípù yìí. Ó ń sọ fún wọn fídíò yẹn mi mọ bó tún ṣe disappear ń bí báyìí. Bó ṣe ń kó àwọn pípù ìwọlé kò sẹ́ni tó sọ sí. Ìgbà tó jẹ́ pé àwọn mídíà wọn ọ̀n aláwọ̀ wọn kan sọ anything like that mọ́. Wọ́n kó Fúlàní wọlé o, Fúlàní pààyàn, ó ní ò gbọ́dọ̀ sọmọ ẹ̀yin tẹ́ bá sọ máa fáyín lówó burúkú ni ọ̀kan gba láńsẹ̀ǹsì yín. Ìwọ̀nba àwa tá wà lórí ayélujára yìí náà àwa là ń tọ àwọn nǹkan tó kù. Ó mà ga o, ó mà ga o. Because irú àwọn yẹn ń sìn tó ń kóyàn wọlé. Kí ni ìjọba kí ló ṣe sí? Ìmàṣọ lánàá láfter fight náà dá wa dúró. Wọ́n mọ̀ pé gbogbo wa láti gbọ́ eléyìí o, wàá máa rí bóyá èèyàn kan bí méjì tó máa dáwọn ò tí ì gbọ́. Ọ̀nà Ìṣàgámù náà ló ti ṣẹlẹ̀ o, Ìṣàgámù náà lọ́nà Ìṣàgámù mọ́nà Jẹ̀bú Òde yẹn náà òun náà ló ti ṣẹlẹ̀. Àná ti surround wa. Méjì tó wà níbà yìí sí Ìṣàgámù express máa lọ́sọ́nà bí nìyẹn òun ló ti ṣẹlẹ̀. Kẹ́ wá wo àwọn míì tó jẹ́ pé kò tí ì tó wa lọ́wọ́. Nínú oṣù tá a wà ẹ ṣàárẹ̀ tí wọ́n kọ́ play yẹn nínú month yìí gangan tá a ìwà nínú ẹ̀ ni tí èyí jẹ́ on the 12th ó dà pé bí 6 days ago ni. And the same thing náà ni pẹ̀lú èyí tí màá yín sọ almost the same time ni pẹ̀lú nǹkan because tí màá yín tí mo yẹ fẹ́ play yìí náà sí kò ju bí 6-5 days ago ni ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ ní because ìyẹn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí màá náà sọ. Tó bẹ̀rẹ̀ sí ní yìnbọn wọ́n pààyàn kan gan. Àwa méje náà kó wọnú gbọ́ àwọn Fúlàní AK-47 ní gbogbo wọn gbé dání wọ́n gbé wa lọ núgbó wọ́n á mú wa débì kan wọ́n á ní kí gbogbo wa jókòó ká dúró wọ́n á ń bèrè èmi kẹ̀rí pé wọ́n ń sọ Haúsá mo wá sọ Haúsá sí wọn pé kó jọ kó ṣàánú mi kó ẹ̀pù mi kó má ṣe nǹkan kan bí mi wọ́n bá sọ fún mi pé kémi má wọrí pé ṣé má là ní mi ni mo ní mi ṣe Haúsá wọ́n ní bó mo ti gba Haúsá mo ní mo gbé ní north wọ́n ní bò mo ní mo gbé ní Kebbi ní Jẹ̀gà àti Sokoto mọ́ ẹ láwọn ọmọ Mẹ̀dúgùrí nìyẹn bàtí wọ́n á tún mú wa kúrò nùgbọ́n àwa ń lọ òru ní gbogbo ìgbà tí mò ń sọ yẹn o àwa ń lọ wọ́n á tún dá wa dúró wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mú fóònù wa jáde pé ta ló ní fóònù eléyìí wọ́n á mú small phone mo lé mi ní wọ́n á láwọn máa fi mí lẹ̀ pé ṣùgbọ́n ṣòwò wà lápò mi mo ní mo lówó lọ́wọ́ mo gbówó yẹn jáde 100,000 kan 3,000 kan àti fóònù mi bọ́n yẹn gbà nìyẹn ẹnì kejì tọ́jọ́ fi wálẹ̀ yíbò ni ìyẹn ń wá tírélà ìyẹn ní bọ́n yẹn mú un báyìí náà ti gba 120 lọ́wọ́ òun àwọn méjèèjì yẹn bọ́n yẹn ní káwa kó sẹ́gbẹ̀ẹ́ báyìí àwọn márùn-ún yòókù fóònù wọ́n bá yẹn rí fóònù lọ́wọ́ yàn wọ́n yẹn ń dájọ́ ẹ̀ wọ́n wá ń sọ fáwọn yẹn pé you have 30 million ìyẹn ní I don't have but I will try wọ́n kọ́ àwọn yẹn sẹ́gbẹ̀ẹ́ ó kọ́ di ẹ̀kọ́ náà lórí ó kọ́ ní you move dey go we release you bẹ́ẹ̀ ni àti ibo yẹn ṣe bọ́ sínú igbó yẹn nìyẹn bá a ṣe ń lọ nínú igbó ètò wa rọ́nà jáde síta nígbà tí máa jáde síta báyìí mo wá ń tírèsì ọ̀nà yẹn padà mo ṣàìrí àwọn èrò nísàlẹ̀ lọ́wọ́ àtàwọn area commander àti DPO gbogbo wọn kún bẹ́ẹ̀ wọ́n ti tó àwọn mọ́tò yẹn lọ mo yẹn ní èmi mo ní mọ́tò eléyìí o àwọn kékeré àbàmúṣe jáde nìyẹn o wọ́n yìí dá mi jókòó nìyẹn wọ́n á ní wà mọ́tò lè ká lọ station wọ́n gba statement wọ́n ṣe wà fún mi lẹ̀ mo wá ń gbọ́ mi èkó lọ tí mo fi lọ já ọjà yẹn. ok wọ́n release mọ́tò tẹ̀yìn fún mi tí wọ́n pa anybody rẹ̀. wọ́n pààyàn. wọ́n ti pààyàn. sínú Lexus èèyàn yẹn wà nú ẹ̀. Yorùbá àbí Ìgbò. Ìgbò. lọ pa. èèyàn mélòó wá kó wọgbó ń sìn. àwa méje náà kó wọgbó. wọ́n wá fẹ́ èyí mélòó lẹ̀. àwa méjì. èyí méjì náà fi lẹ̀. bẹ́ẹ̀ ni. tó àwọn èèyàn sì wà nù gbó ń sìn. wọ́n wà nù gbó ń bẹ̀. wọ́n ń bèrè ransom money lọ́wọ́ wọn.
gbàtẹ́ ń ṣàlàyé lẹ́ǹkan ìlú òkè bóyá sọ pé wọ́n ti fi gbogbo àwọn tó kú lẹ̀. àwa méjì náà fi sílẹ̀. kì í ṣe gbogbo yín náà fi lẹ̀. àwa méjì péré náà àwa méje. àwọn méjì àwọn bíi márùn-ún sì wà nínú igbó. wọ́n wà nínú igbó yẹn. wàhálà wà gbà fún wa ní Ògùn State. ní steplas ní Ṣàgámù lọ́nà lìṣàn bíi láfta 5 ìrọ̀lẹ́. ìrọ̀lẹ́ àná. ìrọ̀lẹ́ àná ìṣálẹ́. ṣé ẹ ti gbọ́ àkọ́kọ́ lọ́nà Ṣàgámù ìwé ní ẹ̀fọ́ ọ̀nà Ṣàgámù ẹ máa gba ní I'm a strong a strong ọwọ́ strong ó strong o a strong bó ṣe ń kó mọ́ o ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́ ẹ ṣàánú ẹni o ẹ̀wọ̀n ìjọba ẹ ṣàánú ẹni o wọ́n ti yí ẹni ká o wọ́n ti yí wa ká ẹ ṣàánú ọmọdé ń lọgun àgbà ń lọgun ọkùnrin ń lọgun obìnrin ń lọgun tó bá jáde wàá máa ṣàdúrà ni tó bá wọlé wà tó bá dé jẹ́ pé ìlú òyìnbó ló wà ó lè jí ní 2 o'clock kó sọ pé gbà yẹn ló fẹ́ máa drive lọ sí London kọ́lọ́hún kó máa ṣàánú kíní yìí ò lè rọgbọ àní kó ní kálukú kó lọ jórúkọ bàbá ẹ̀ tàbí kẹ́ tiẹ̀ bẹ̀rẹ̀ láti ibi tán tún béèrè lọ́wọ́ yín wípé tí kó ní kálukú ní ọlọ́pàá tiẹ̀ oníkálukú á lè mójútó àgbègbè ẹ̀ torí Ọlọ́run àwọn pípù yìí máa burú o kí la wá fẹ́ sọ báyìí sẹ́yìn náà mo kí wa lẹ́ẹ̀kan sí pa kó bójú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò èmi ọmọ yín náà ní olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yẹn ṣe ọlọ́jọ́ títí náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ a máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun láyé ọpẹ́ ló máa fi máa yọ èyí tá a mú wa lọ́jọ́ títí oníyàn pé ká ṣe àgbéyẹ̀wò nínú ìlọ́jọ́ ibi ń pọ̀ náà jẹ ẹni tó ń wá lágbára lọ́wọ́ Ọlọ́run no going back la dúró lé lórí torí pé kinní ó ti bàjẹ́ ju wípé èèyàn kan lè rí nǹkan tó wà lẹ́yìn láti tún ṣe à ń sọ dàbí pé àmọ́ nǹkan tá à ń sọ bàbá wa ní lóòótọ́ ni bọ̀tán wá kó bàbá wa 100 síbẹ̀ níbi tó tọ́rọ̀ yẹn tó bàjẹ́ dé hàn lè jẹ́ kán ṣe and at the end of the day ó tún máa ń padà sọ́dọ̀ àwọn people tá à ń sọ yìí tún ni tí bàbá wa bá fi orí àga wọn kan fi ṣe the most expensive champagne ní gbogbo àgbáyé wípé àga tán fi jókòó wọ́n máa bàjẹ́ àwọn pípù tán bá tún débẹ̀ ṣé bọ́ra Awólọ́wọ̀ là ń sọ yìí mélòó la lè rí tọ́ka sínú nǹkan táwólọ́wọ̀ fi sílẹ̀ bẹ́ẹ̀ náà ló jẹ́ pẹ̀lú eléyìí náà kọ́lọ́run kò ṣe dáadáa fún wa gbogbo ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò lọ́jọ́ títí òní mo kì í pa kó bójú ọjọ́ ṣe rí gbogbo ẹ̀yin tó jẹ́ nígbà àkọ́kọ́ náà tẹ̀lé ṣe mọ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì aláyọ̀ yìí a máa ń gbé tó lóríṣiríṣi yẹ̀wò mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ máa ń sẹ́ndì short video sí wa náà lágbára lọ́wọ́ Ọlọ́run mi ò ní jọra mi lójú mi ò ní ṣìwí ẹ̀yin náà ò ní ṣe mí gbọ́ ẹ má gbàgbé láti fi kọ́mẹ̀ntì tí yín sílẹ̀ ẹ dẹ̀ má gbàgbé láti bá wa share ètò yìí ẹ má gbàgbé láti bá mi like ẹ God bless you ẹ jẹ́ ká lọ wo nǹkan tí ewé àtegbò tó fi ń dábìrà ẹ jẹ́ ká stop láti máa kó ṣọ́ọ̀kì jẹ àṣírí ti tú àṣírí wo ló tú ni wípé àwọn kan tó jẹ́ wípé alágbàtà àtọwọ́dọ́wọ́ tó ń rí àlàyé ṣe lẹ́kùnrẹ́rẹ́ òun làwọn èèyàn ń sọ ọmọ ní mo ti lo kinní kan rí eléyìí direct ni eléyìí ò ń ṣàtọwọ́dọ́wọ́ ewé àtegbò tó jẹ́ wípé kò ń ṣe 100% 250% ni ẹ má jẹ́ ká múra wa nígàn ìlera lògùn ọrọ̀ ẹ̀yìn ń ro mí orí ń fọ́ mi ara ń ro mí gbogbo ẹ̀ ló ń ṣe mí mọ́ bó ṣe ń wọ́ká ẹ̀yin ò ṣe pé wọn kẹ́ bá wọn sọ̀rọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run a ní àgọ́ ara wa àìsàn káìsàn ní ríbi láti fi ṣe ibùgbé lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ kí n sáré play eléyìí fún yín so that ẹ lè rí nọ́mbà wọn níbẹ̀ náà God bless you. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dòní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 herbal bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 herbal bitters ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ń ṣe
002 Park Street, First Avance Junction, Ọ̀lẹ́yọ̀, Ìbàdàn, Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex, New Garage, Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza, Asunlẹ̀ Junction off Akala Express, Ìbàdàn, Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. S2 Abba Peters. Ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Zabi Life Saver Foundation àánú lolówó fi rán wa la fi ń sọpẹ́ fọ́lọ́run àwọn ẹ̀dá tó ń jẹ́ aníparere láyé àwọn èèyàn tá a sì ti ń sọpẹ́ pàtàkì gbogbo olólùfẹ́ wa jákèjádò àgbáyé àwọn tó ń bá wa gbowó ṣètò ìrànwọ́ yìí lọ́nà kan àbí kejì. Lóòótọ́ ẹ̀yin gan lè jìká tí ò jẹ́ kó rí ó jábọ́ lórí ìkànnì Zabi Life Saver Foundation. Àkàìmọye ènìyàn lọ́lọ́run ti fọwọ́ tọ́ nípa pé ká mú lára bíntín tọ́lọ́run fún wa tá a fi ń ṣàánú àwọn èèyàn tó kù díẹ̀ fún láwùjọ wa láì fi tẹ̀sìn ẹ̀yà èdè àti àwọ̀ṣe rárá. Sẹ́ẹ̀rì bọ́lọ́run ṣe ń lò wá lórí ìkànnì Zabi Life Saver Foundation táwọn fúnni níṣẹ́ gbalẹ̀ fúnni lóúnjẹ tá a ti ń sanwó iléèwé àwọn ọmọ tí ò lóbìí àti àwọn ọmọ tó kù díẹ̀ fóbi wọn láwùjọ lọ́pọ̀ ìmọ̀ iye ìgbà láti yọdún tá a ti gbóúnjẹ lọ fáwọn tó wà nínú ìhámọ́ táwọn olóyìnbó ń pè ní correctional center lọ́pọ̀ ìgbà tá a bá lọ sílé ìwòsàn fún àbẹ̀wò àti pé ká gba àwọn ènìyàn tí ò rówó san lẹ́yìn ètò ìwòsàn wọn àánú àṣewá púpọ̀ nítorí ohun mèremère ohun tá a máa ń bá pàdé lọ́hùn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tó ti parí ètò ìwòsàn tí ò rówó san léyìí tágbára wa nìkan ò lè ká gẹ́gẹ́ bí èrò wa ní Zabi Life Saver Foundation àti bí ẹ̀yin olólùfẹ́ wa ṣe ń sọ wípé kọ́wọ́ jẹ́ tó ti lọ síwájú sí i ló jẹ́ àmọ̀lógún fún gbogbo ẹ̀yin eléyinjú àánú jákèjádò àgbáyé wọ́n ràn wá àti jẹ́ kí ètò ìtúbọ̀ tẹ̀ síwájú sí i. ẹ jájọ pawọ́pọ̀ lé ìṣẹ́ òun ìyà nínú bíntín tọ́lọ́run fún wa. ẹ lè fi ohunkóhun tẹ́ ẹ bá ní sọwọ́ sí ọ́fíìsì wa nílé No. 6 Bremer Street, Sabo, Ṣàgámù, Ògùn State. tó bá sowó ni ẹ fi sínú àsùnwọ̀n Zabi Life Saver Foundation account níbikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. account number 579-868-6013 FCMB. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i lè pe èyíkéyìí àwọn aṣojú wa nílé +234-812-575-4492 tàbí kẹ́pẹ́ +234-708-434-5696. bákan náà ní ẹ lè fàtẹ̀jíṣẹ́ tàbí kẹ́pẹ́ Dr. Zabi gan lórí WhatsApp nọ́mbà wọn +447-440-715-542 ní Zabi Life Saver Foundation. àánú ló jẹ́ wá lógún. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabi's Talk Show.